nípàdó kọ́ máa ṣèṣì fara kògìdá lójijì ìgbọràn sàn jẹbọ rírú onade fìlà tá a bá ń sọ fún yín ẹlẹ́ẹ̀ni gbọ́ yọ̀kọ̀lú kò wá tán bí ìyàwó dọ́kọ̀ mọ́lẹ̀ ọkọ yọ̀ké yọ̀kọ̀lú kò wá tán bí ṣe rí aṣọ tí mo wọ̀ yìí aṣọ àwọn Fúlàní ni mo mọ̀ọ́mọ̀ wọ̀ lónìí láti ṣe ìdúpẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìdúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ Fúlàní pàápàá jùlọ àwọn gọ́fúnà Òkè Ọya mo sọ fún ẹ̀yin èèyàn mo ní kì í ṣe gbogbo Fúlàní lọ̀daràn ọ̀pọ̀lọpọ̀ náà àwọn Fúlàní ló jẹ́ èèyàn olóríire ṣé kò wá sọ̀daràn náà tiwa ni ṣé kò sọ̀daràn nínú Yorùbá ṣé kò sọ̀daràn nínú Ìgbò kò síbi tí ọ̀daràn ò sí kò síbi táyì tí kádì alẹ́ mo sáfẹ́ ẹ má lo old calculator yẹn o láti calculate figure wa o ìwọ tó o bá fẹ́ calculate figure wa gangan o ní láti lọ ra new calculator ìyẹn ni ò lè ṣe mistake torí àwọn old calculator yẹn wọn ò ní lè gbé figure yẹn tán mo rò pọ́nrọ̀ mi ń yé yín àwọn old calculator yẹn ò ní lè gbé tán therefore sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ yín ó kú deku ni ọ̀pọ̀lọpọ̀ yín kú deku ni pàápàá jùlọ ẹ̀yin ọ̀tá MC Olúọmọ gbogbo ẹ̀yin ọ̀tá MC Olúọmọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kó kú ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kí MC Olúọmọ kú ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó kú ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ẹ bá kú àwọn ni wọ́n máa fáwọn mọ̀lẹ́bí yín lówó màálù àwọn wọ́n máa fáwọn mọ̀lẹ́bí yín lówó pósí mo ti sọ fún yín jọ́sí ẹni ó ń tọ́ ara ní òmò ló tẹ́ wà lọ́rùn ẹ ló ń yàgbé ara ní mo láàmà kógbẹ fúnra wa ṣé bá àṣàní ní ẹ wá bá wa kógbẹ ẹ bọ́wọ́ wa láàmà fi kó kí wá ní ti yín ṣùgbọ́n ìwọ tó wá jẹ́ pé ikú ló ń rò àánú ẹ ṣe mí àánú ọmọ rẹ ṣe mí àfi tó bá jẹ́ pé o lè bẹ́ lọ́hùn tí ọmọ rẹ bá wà nírú ipò tí Aṣíwájú Bọ́lá Ahmed wà yẹn ikú ó mú lọ lójú ẹ tó o bá ti lè sọ yẹn ẹ gbàgbé lórí ọ̀rọ̀ òkú gbogbo ẹ̀yin tẹ́ ẹ rokú sí Olúọmọ òkú níjọ́sí ẹgún Olúọmọ ní poisonous dagger lórí kó lè bá a kú àṣé ikú tí ọ̀pá ń jọ náà àṣé kírú ọjọ́ òní ó lè sojú ẹ̀ ni gbogbo yín ẹ̀yin tẹ́ ẹ fẹ́ wá fẹ́re ire àtayọ̀ àtàánú yóò jẹ́ tiyín náà mo dúpẹ́ gidigidi lọ́wọ́ ẹ̀yin ọmọ Fúlàní àtàtà ni ò kìí ṣe àwọn ọmọ Fúlàní ọ̀daràn wọn kìí ṣe Fúlàní darandaran àwọn Fúlàní àtàtà mo dúpẹ́ lọ́wọ́ gọ́fúnà Kaduna El-Rufai mo dúpẹ́ lọ́wọ́ gọ́fúnà Kano mo dúpẹ́ lọ́wọ́ gọ́fúnà Kogi àti gbogbo àwọn ọ̀dà gọ́fúnà tí wọ́n sowọ́pọ̀ pẹ̀lú Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti ìsọ rìsọ́ọ̀tì àti ìgbọ́ rìsọ́ọ̀tì o ṣùgbọ́n ó yẹ kó yìí ó ti máa kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì nítorí fígọ̀ tán rí yẹn ibi ń tẹ́ lérò ló ń ṣẹlẹ̀ ẹlòmíì ò tètè ránṣẹ́ sáwọn òbí ẹ o ìwọ tó bá jẹ́ pé ò ń dá gbélé ni pé àwọn ọmọ rẹ o torí kọ́mọ̀jẹ̀ pókú rẹ̀ wọ́n wà gbé inú ilé o títí àsìkò tí a gbọ́ final result mo kẹ́yìn ọmọ orílẹ̀-èdè pé ire o.